Africa Content TV. Coming tomorrow, we are shutting down everywhere, including the marketplaces. Including the marketplaces. And to those who are taking care of the we are alive. Yes. I love you for now. Àti àgbà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ìdí tá a fi jáde láàárọ̀ yìí? Ìdí tá a fi jáde ni wípé a sọ wípé àwọn òfaramọ́ kí àwọn ọmọ wa àti olùkọ́ tó ń kọ́ wọn tí àwọn ajínigbé ti gbé láti bí ọ̀sẹ̀ mi lẹ́yìn sẹ́yìn. Ó yìí wà ní àgbàgbà kí àwọn ìfọ̀dàwọ̀ máa ṣe nǹkan sí. Ìwé tó ti di àwọn ọ̀fẹ́. Ó ní president wa. Ìgbà bá àwọn àwọn tó rọrùn. Àwọn tó yẹ kó lọ síbẹ̀ yẹn kì í ṣe àwọn tó yẹ kó wọ agbádá, kì í ṣe àwọn tó yẹ kó wọ bàbárìgà, àwọn tó yẹ kó wà bẹ́ẹ̀, àwọn tó yẹ kó dúró gbogbo tí ológun fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní. Àwọn tá a rí ní orí àwòrán tá a rí lọ́wọ́ àwọn olùbádùn agbádá ìgbòho wọ̀. Àwọn pẹ́rẹ́tẹ̀ àwọn bàdàbí àmúlà, àwọn pẹ́rẹ́tẹ̀ ológun kárí rẹ̀, àwọn tó tún ṣọ́. Ká ní àwọn ológun tó ṣọ́ wọn lọ sí oríire lánàá. Káwọn àwọn ológun yẹn ká má wà nílé ìwé yẹn. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ọ̀pá bá rí àwọn ọmọ yìí gbé àtàwọn olùkọ́. Ìyẹn túmọ̀ sí wípé àwọn tó ń darí wa hàn nífẹ̀ẹ́ wa. Ó lọ sí jáde láàárọ̀. Láti sọ wípé ìyá yìí ti tó, ó ti tó bẹ́ẹ̀. Láti ṣe ìjọba, láti rí wípé ètò tó péye, ètò àbò tó péye ó wà fún àwọn aráàlú. Ojúṣe ìjọba ni láti rí wípé ètò àbò tó péye ó wà fún àwọn onígbàgbà. Wọ́n ti fẹ́ fi lúlù àwọn ìjọba láti àwọn ilé àgbẹ̀kọ̀ nílé ìwé ìwọ̀n. Thank you.
ẹja pín kí ibò bá lọ káwọn sábà lọ. Guys,